bí mo bí a ṣe ṣáájú ní time 40 minutes lẹ́lẹ́kejì lákọ̀ọ́kọ́ yẹn náà ṣé kí n play ẹ̀ ń sìn ẹ bá mi tẹ yes ẹ jẹ́ nǹkan èèyàn tó bá wà interested láti fẹ́ gbọ́ at least a ní 200 tó ń wọ́ọ̀ṣì báyìí ẹ jẹ́ nǹkan èèyàn tó fẹ́ gbọ́ nísìn because ẹni tí ọmọ inú ilé ayé lára gangan ẹ nílé gbọ́lé ni o ìyẹn máa di Wednesday pẹ̀lú ògbó ọlọ́run lálẹ́ mi ò nílẹ̀ fi ṣe Wednesday mo fún mi off pẹ̀lú ògbó ọlọ́run máa lè ní kéde alẹ́ ọjọ́ yẹn 9 o'clock náà la máa gbé sí inshallah a máa play yẹn 1 hour 30 minutes nìyẹn ṣùgbọ́n tẹ ní àkọ́kọ́ tí mo pè kí n tó pè ẹni tẹ gbọ́ ìṣe kí n play tiẹ̀ náà lẹ́kàn it's 40 minutes and some seconds ṣó wọ́n ó kí n play ẹ̀sìn ẹ bá tẹ yes mi ò dẹ̀ ní sọ ní tè nínú ẹ̀ kó má bàa di pé wà interrupted fáwọn tó fẹ́ ṣe tó fẹ́ gbé lódìdí wọ́n á lè gbé lẹ́yìn lódìdí you understand tẹ bá ṣàkíyèsí tẹ́lẹ̀ yìí sọ nínú ọ́díò ẹ̀ tẹ bá ṣàkíyèsí àwọn pọ́ìntì kan bẹ̀ pọ́ìntì pé ilé mẹ́fà ní jẹ ẹ̀kan lẹ̀ pọ́ìntì pọ̀ nínú ẹ̀ ní mọ̀ bí ẹgbọ́n ẹ̀dá mo torí mo fẹ́ kẹ́ compare pẹ̀lú èyí tí a fẹ́ play ń sìn tí bá play ẹ̀ tán màá kàn sọ̀rọ̀ wọn bá kan tí ò ní ju 10 minutes lọ tó bá wá di Wednesday ní ìsìnlẹ̀ ìtànlá kọ́lọ́ọ̀ṣẹ́ mi kù àtẹ̀yìn náà tẹ́fẹ́ gbọ́ àwọn àpilẹ̀tì ọmọ olólè gangan ìyẹn kẹnu ó kẹnu tọ́ àwọn èèyàn ní plẹ̀ ẹjá wa 40 minutes kejì yẹn lọ ó dá ń pọ̀ wọ́n ní kọ́kọ́ yẹn lè kejì yẹn dá kẹta kẹrin náà mo ti débẹ̀ òun ní bismillah ẹni plẹ̀ àbí tọ́ ṣe kankan náà ni nǹkan nù wọ́n bá ẹjẹ́ tún wá mo ti 41 minutes nìyẹn bismillah. ìdí mo torí ẹ̀ pé òun ni pé nípa ọ̀rọ̀ ìmáàmù Ram Tọ́líà Sheikh Tọ́líà tí wọ́n jẹ́ ìmáàmù fún Ram ọ̀sọ̀ tí à ń gbọ́ tí awuyewuye pọ̀ rẹpẹtẹ tó ti wọ́n rẹpẹtẹ títí wá dorí pé àwọn padà ní pé ọba àti aráàlú wọ́n yan ìmáàmù mi. lọ́fẹ̀ẹ́ sí ẹ̀ ló fà á tí ìgbà jẹ́ nìkan tó máa ń wádìí òun kó tó dín pé mo sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rárá. ṣàdúrà. n tó tọ́ sí gbogbo mùsùlùmí nìyẹn. torí pé suratul Hujurat ó ní ìjà àkúnfà tuntun bìnnẹ́bí ní fọ́pọ̀tàyẹn. wàláhì. inú gbogbo àwọn tí wọ́n ń dán sọ̀rọ̀ yìí nínú àwọn tó jẹ́ mùsùlùmí lẹ́yìn rọ́bítà àti ìtìhádìl wa'izin nìkan àwọn sọ̀rí méjì tí wọ́n ṣe ń fi Kùránì nínú. àkófi pòfẹ́sọ̀ Olóyèdé táwọn náà sọ pé Supreme Council for Islamic Affairs ló ráwọn wá. Inú àwọn mẹ́fẹ̀ẹ̀ta tí wọ́n wá wádìí ìdí Kùránì ṣe wí. Àwọn méjì péré ni wọ́n mú rìpọ́ọ̀tù wá. Ọláníta mú rìpọ́ọ̀tù ó kúrìlì wọ́n sì kọ́ sí gbogbo àwọn pátì tó wà involved. Àwọn ìtìhádìl wa'izin àwọn ò tí ì submit rìpọ́ọ̀tù àwọn wọ́n voice out. Bọ́rọ̀ ṣe rí mi. Ìdìbò tí ó sọ̀rọ̀ yìí, Professor Olóyèdé Tọ́lọ́run níbi tí wọ́n Supreme Council for Islamic Affairs lórí ọ̀rọ̀ yìí, wọ́n ò sí drop report sí anywhere. Èyí tó iná orí yìí yóò dùn mọ́ mi, ìjẹ́ kí gbogbo ayé gbọ́ tí wọ́n mọ òkodoro tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Pẹ̀lú ògo Ọlọ́run. Ìgbó ìṣẹ̀lẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ náà gbogbo tí ò bá mọ̀ kó tètè mọ̀. Ọ̀rọ̀ yóò kan ọba pàápàá. Allahu Akbar. Tó bá di kan ìlú kan tó jẹ́ mùsùlùmí ló kọ̀rọ̀ mùsùlùmí ní ọ̀kan gbogbo mùsùlùmí ìlú yàgbé gbogbo ìlú Nàìjíríà. Ó ti kọ́ gbogbo wa. Májìlọ South West. Wàláhì ayé ìsìlókù. Gbogbo àwọn tí ó bá wá sí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ìbéèrè kan lèmi kàn fẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ rí ọ̀rọ̀ yìí kò rújú fa. Allahu Akbar bẹ́ẹ̀. Ipò bí ó ti wà yìí ojú ọba ni ó ṣe bá ní ó ṣàwọn wà láwọn yìí rújú. Ó
kódà tó bá rọrùn ká pe bóyá small conference láàpá àtọ́lé wà ń bẹ̀ ìdílé ayélujára wà ń bẹ̀ tí àwọn tí ó bá jẹ́rìí náà kó kálukú wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ó sì máa dúró ìṣẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ ni pé èyí ṣe ọmọ ilé ayélujára. torí pé nílùú Ògbómọ̀ṣọ́ ni ọ̀nà méjì là ń gbà jẹ ìmáàmù ọ̀nà méjì ni ìmáàmù Ògbómọ̀ṣọ́. ìṣẹ́rí pàtì bí tẹ́ dé yẹn gangan òun ni tèmi kọ́kọ́ fẹ́ béèrè pé àkọ́kọ́ ṣé ó ní àwọn ìdílé tó ti máa ń yan ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ìmáàmù ìlú ni àbí báwo. ṣẹ́rí nílùú Ògbómọ̀ṣọ́ náà Ọlọ́run ti dìzáìn rẹ̀ láti pilẹ̀. òun ni pé ọ̀nà méjìlá gbà jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ láti pilẹ̀. ok. ọ̀nà méjìlá gbà jẹ ìmáàmù. ọ̀nà àkọ́kọ́ lẹ́yìn ìmáàmù tó kọ́kọ́ jẹ. bẹ́ẹ̀ni. àti àwọn ọmọ akéwù rẹ̀ méjì tí wọ́n jẹ tẹ̀lé. náà. àti ẹnìkan tó jẹ́ mọ̀fásírù fún àwọn ọmọ ọba nígbà náà. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí is between 18 something and 19 something. okay. ṣé ẹ máa ní tẹ̀mí tẹ̀ lọ́wọ́? bẹ́ẹ̀ni inshallah. so tí báyìí lẹ́yìn àwọn mẹ́rin àkọ́kọ́ tí wọ́n kọ́ jẹ yẹn. bẹ́ẹ̀ni. àwọn tó jẹ tẹ̀lé wọn ilé ni. okay. so tí ilé bá tiẹ̀ wá fa ìmáàmù kalẹ̀ ìtọ́ra àwọn mẹ́rin àkọ́kọ́ tí wọ́n kọ́ jẹ. bẹ́ẹ̀ni. ìtọ́sí máa l'Ógbómọ̀ṣọ́ bàbá Muhammad Nafi Ọ̀nàníyì. náà. Ṣọ̀ún àkọ́kọ́ Ṣọ̀ún Olúùfì ló pe bàbá yìí wálé láti ilẹ̀ Kápá. Wípé ìlú mi bùkátà àáfàá tí ó mọ síwájú àwọn mùsùlùmí ibẹ̀. Àtàgátẹ̀rù àwọn àáfàá wà l'Ógbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni. àmọ́ ọ̀nà pé inú ìpè ní Ògbómọ̀ṣọ́ ń bá ẹ kò tí ì fẹ́ tó báyìí. ibi tí wọ́n fi kalẹ̀ fún àwọn mùsùlùmí pé àìní ẹ̀kọ́ mọ́síláṣí fi ń fẹ́ àwọn àlìjẹ̀lú ń dà wọ́n láàmú. so ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń bá ẹ fẹ́ràn pé ayélujára wọn nígbà yẹn ìròyìn máa ń lọ. lóòótọ́ ayé ni òtújọ́ ara wọn tó ti sìn àmọ́ ìròyìn wọn ń fúlà nígbà yẹn bẹ́ẹ̀ ẹnìkan tó wà tó jọ́ ọmọ ní o ó ṣe bá ó ṣàwó ní Ṣọ̀ún Olúwùfì fi ránṣẹ́ sí bàbá yẹn. bàbá yẹn wá dé ṣàǹfẹ́ automatically ẹni tó lọ́n bá gbé agbára fún náà ni àwọn àyókù gbà fún. àwọn àfáà kan wà nínú ìlú yẹn tẹ́lẹ̀ àwọn ọdọmọ tí ó fún. ní bàbá yẹn fi jẹ́ ìmáàmù alákọ̀ọ́kọ́. àwọn ọmọ kéwù rẹ̀ méjì àwọn náà jẹ tẹ̀lé. wọ́n tó wá kan ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin táwọn jẹ́ ẹni tó ti wà nínú ilé ọba táwọn ọmọ ọba tó sì gba Islam. Ṣé ìgbé ìmáàmù mẹ́ta ló ti jẹ yẹn? bẹ́ẹ̀ni. Fúgbà tó wá ń dijẹ́ àbó ní ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin ó ṣe jẹ ọba àgbà yẹn wá ní ìmáàmù sílẹ̀ tó wá ká mo nílé ìmáàmù nínú ilé mi. ìmáàmù nínú ilé mi kó mo ní ẹni tó lè jẹ ìmáàmù nínú ilé mi. Bàbá yẹn bẹ́ẹ̀ lọ pásítọ̀ lọ bí bàbá yẹn ti jẹ ìmáàmù lọ. Wọ́n pe bàbá yẹn ní Abdulrahman Bambo. Tó bó ṣe di ilé mẹ́rin tí ń jẹ ìmáàmù yẹn. Ilé Agbógunlé àkọ́kọ́ lẹ́yìn náà ilé Òkè Odò ní Mọ́tífà. lẹ́yìn náà ilé Adé kó tó wá kan ilé Bángọ́. Àwọn the first set of imam lọ. Nígbà tí bàbá Bángọ́ wá fún un bẹ́ẹ̀, wọ́n wá padà sí ilé Abógundé láti mú ìmáàmù ẹlẹ́ẹ̀karùn-ún. ilé Abógundé náà. Ó ti iná yìí ilé Abógundé láti mú ìmáàmù ẹlẹ́ẹ̀karùn-ún. Ṣé ẹ mọ̀ pé ìmáàmù Òkè Odò òun ni nọ́mbà 2 Òkè Odò ni ìmáàmù nọ́mbà 2 ti wá. bẹ́ẹ̀ni. So ìgbà tí ìmáàmù nọ́mbà 5 tó wá láti ilé Abógundé káwọn kúrò ń bẹ̀. Wọ́n láti padà tó Òkè Odò láti mú ìmáàmù nọ́mbà 6. Number 6 náà. So wọ́n mú ìmáàmù nọ́mbà 6 ní Òkè Odò. Ìgbà yẹn wá ní Sheikh Mahmood Ayilara àwọn ń jẹ́ Mufassir
tí ó sì tún kúlòsì mọ́ ìmáàmù nọ́mbà 6 lókè odò. ok naam. kódà àwọn àgbàlagbà sọ fún wa pé ọmọ kéwú ni ìmáàmù lókè odò jẹ́ fún Sheikh Mahmood Ayílára. Mahmood Ayílára àkọ́kọ́ naam. àmọ́ nítorí pé ọmọ kéwú ni ìmáàmù òkè odò ìmáàmù nọ́mbà 6 jẹ́ fún Sheikh Mahmood Ayílára. bẹ́ẹ̀ni ok. àmọ́gbà tí ilé ewu jẹ ìmáàmù Ayílára ò tí ì máa jẹ ìmáàmù nígbà yẹn. naam. tó mufasiru wọn ò jẹ ìmáàmù rí mufasiru ni wọ́n jẹ́ fún àwọn ìmáàmù títí ń jẹ. tó ó wá dé pé ọmọ kéwù mi ni ó wà ní orí ìmáàmù nísìnyí. ìjọ tí ìmáàmù yìí ò bá ráàyè tàbí nígbà tí sípẹ́ẹ̀sì dé ìmáàmù Ayílára ló trọ́ọ̀sì pé ẹ̀yin ni ẹ máa bá ń kí. Allahu akbar. torí pé nínú ìṣẹ̀dá wa ló ń kún ìṣọ́ àmì lẹ́yìnbí. pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ní àárín àwọn alálàpàgbà kò sí lẹ́yìnbí. tó ìmáàmù tó bá wà ńbẹ̀ tí ò bá tiẹ̀ ní láǹfààní àti lè kírun inú ilé wọn náà tó ní ẹlòmíì ó ti lọ kírun tó bá ní tó wọn yẹn ti bẹ̀ láyìí. Allahu akbar. àmọ́ nítorí pé bàbá yẹn ìmáàmù ẹlẹ́kẹ̀ẹ́fà yẹn lókè odò ọmọ kéwú Sheikh Mahmood ni ó ń sọ àfà yìí ní ẹmọ báńkì tí bàbá yẹn fi kú. ìgbà tí bàbá yẹn wá kú tó wá di pé àwọn tí ó fọ̀ gẹ́gẹ́ bí ètò àwọn áàtì táwọn sì dé pé àwọn fẹ́ jẹ ìmáàmù Sheikh Mahmood Ayílára pẹ̀lú ìjẹ́rò fásitì ṣẹ́wọ̀n pé kò tí di ìmáàmù fásitì ni àmọ́ ìṣe ìmáàmù rẹ̀ ó ti dùn máràlú. Allahu akbar. ó ti dùn máràlú. bẹ́ẹ̀ni. tó ní ọba àgbà yẹn pẹ̀lú directive láti ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ nígbà yẹn. lọ́wọ́ ni àfi Mahmood nílẹ̀ tí ó máa ṣe ìmáàmù lọ níbo ṣe fóun náà ní tí í ṣe kó tiẹ̀ tó di pé ìmáàmù gangan ó kú. Allahu akbar. ẹ ti rí bí Ayílára àkọ́kọ́ ṣe wọlé nìyẹn. Ayílára àkọ́kọ́ ṣe wọlé nìyẹn. wọ́n di márùn-ún ilé márùn-ún kìí ṣe ilé bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ilé márùn-ún Ayílára àkọ́kọ́ yẹn Sheikh Mahmood Tawawi wọ́n jẹ ní 1917 as imam. wọ́n ti papòdà ní 1919. Allahu akbar. pẹ̀lú gbogbo manipulation kí ẹ mọ̀ pé ntí àwọn mẹ́rin jà tí ó tó fi dín déyàn márùn-ún jà sínú. bẹ́ẹ̀ni. wọ́n wá ń ṣe manipulation yẹn títí tó fi di 2021. 2021 ó tó wá di pé àwọn àgbàlagbà foríkorí wọ́n gba síbi ìgbà sọ̀gbà ó ń ṣe Ayílára ti jẹ ẹjí ó kà wọ́n náà. èyí náà yóò kó fún ẹ̀jẹ̀ mẹ́ta mẹ́rin ẹ̀jẹ̀ wọn náà tún kẹ̀kan sí ó sì kó ka Ayílára nù. ó wá ka Ayílára nìyí. àwọn ọ̀kan pàtàkì nínú àwọn tí ń tó ní alẹ́yìn tí ń fún ní bákìn. ọ̀kan pàtàkì nínú wọn ilé wọn ló pòdúùsì ìmáàmù tó pèsè tí wọ́n tó sọ pé ó kà Ayílára. Meanwhile, ẹgbẹ́ nìyẹn nígbà tó kan ilé wọn lókè odò fún ẹlẹ́ẹ̀kejì ní 1976. Bàbá Ṣọ̀ún ògbà yẹn mo gbà nítorí pé wọ́n ṣe márùn-ún ara ajọ́ òun fìràṣà pọ̀. bẹ́ẹ̀ni. Bàbá yẹn wò pé eléyìí kò ní lè mójútó ọ̀rọ̀ lù. Bàbá yẹn ò yẹn ẹ̀gbọ́n ẹ̀ ṣì wà láyé títẹ òun ló ń pè ní Alhaji Ali. Bàbá yẹn ní wàá máa deputize fún Tọ́líà tí Tọ́líà ò bá sí ilé Ayílára la ló wà nípò àmọ́ bàbá yẹn láti ilé ìmáàmù àná ni wàá deputize fún Tọ́líà tí Tọ́líà ò bá sí ilé. ni wọ́n tún wá máa rìfáà sí issue 1976. Definitely experience ni láti pìlẹ̀. àwọn sọ kò sẹ́ni tó rọ̀ pé wọ́n ń ṣe gbogbo yẹn. tó tó wá di pé wọ́n gbé Tọ́líà wọlé wọ́n á gbé Tọ́líà wọlé kí wọ́n bá àwọn ọmọ ilé òmùra wọn. bẹ́ẹ̀ni of course.
the first introduction tó ní àná àwọn tí ó wà nínú ẹ̀sọ́ pé ẹni yìí ṣe ara wa. Kí wá ní the next thing ló wá polarize olóòlé yẹn. Torí pé ayélujára ibo méje ni wọ́n. Ọkùnrin 6, obìnrin kan. Ṣé ẹ pé ibo àwọn ọkùnrin láti máa sọ̀rọ̀ ìmọ̀ràn pẹ̀lú wọn. Ibo obìnrin òun ti lọ ọlọ́pàá níbòmí. Ọ̀kan nínú àwọn ọdún 6 ayélujára yẹn wọ́n wá ti ìmáàmù bọ̀bẹ̀. Ọ̀rọ̀ yẹn ń bẹ ní kóòtù ti fún yẹn ní fẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ lórí ló wà nínú tí kóòtù ń dìtámì. But n tó ṣúọ̀ tó sì hàn títọ́ ní àná òsì kọ̀ǹtẹ́ẹ̀sì kódà tí ìyá rẹ̀ kò lè rìsọ́ọ̀bù. Òun náà ní pé kìí ṣe ọmọ ibo tí wọ́n pè. Kìí ṣe ọmọ inú ilé ayé lára. Nígbà tó ti jẹ́ ọmọ ibo tí wọ́n pè ò lè jẹ́ ọmọ ilé ayé lára. Wọ́n sì bi ìyá léèrè. Ìyá tó bí tọ́lé àwọn pè é síwájú ìṣòro wọ́n ti léèrè pé ìyá bolẹ̀ bímọ sí. Ọ̀rọ̀ tí ń sọ yóò lẹ́lẹ́rìí ohun wa tó wà mẹ́rin bẹ́ òun tí ì pín. Bẹ́ẹ̀ni. So ìyá lòun bímọ sílé ayélujára. Lálẹ́ ẹ̀mọ̀ nílé ayélujára ìyá ní òun ẹnìkan kan àfẹ́ nìkan ẹni tí ìyá yẹn wá dárúkọ ẹni yìí ṣe ìyàwó ilé ayélujára kan. Èlé pé yóò jẹ́ ọmọ ilé ayélujára tàbí yóò ní àlákọ̀ọ́kan nílé ayélujára. Àmọ́ tó kún ọ̀ṣọ́ ìṣesí wa ìṣesí àwọn tí wọ́n bí wa bẹ́ẹ̀ni àti ń ṣe jọ sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni bá jóbìnrin bẹ́ẹ̀ni jọkùnrin àbẹ́yìn jọkùnrin ní jóbìnrin ní tó bá ti lè mú wa gbé nínú ilé kan náà lóògùn náà ṣọ ọmọ òun àgbọ̀dọ̀ fẹ́ra wa. Ó ní tẹ̀gbọ́tà búrò ni wa. Bẹ́ẹ̀ni ìjọba ìjọ gbé nínú àwọn ló ti mọ kílèmù kí tẹ̀gbọ́tà búrò ni wa. But in the real sense of it ṣé ẹni tó bá jẹ́ ẹ̀tọ́ yín ṣé mi lè gbà á ṣé ẹni tó bá jẹ́ ẹ̀tọ́ tèmi ṣé ẹ lè gbà á. Ọ̀rọ̀ mi ò rújú rárá. Ó bá ti pè nínú tó tó gbogbo àwọn bọ́dà àdùsúnlẹ̀ torí àwọn ń fi pé wọ́n ń takò súnlẹ̀ ni kò sí ní jẹ́ takò súnlẹ̀. Àbòsí nìyẹn. Àbòsí nìyẹn. Bẹ́ẹ̀ni. Káwọn òpè tọ́lẹ́á káwọn pé àwọn tí wọ́n bá tọ̀sí kán wá béèrè lọ́tọ̀ ṣàlàyé bó ṣe jẹ́ ọmọ ilé. You are 40 years of age. Wọ́n yẹ kó o lè ṣàlàyé bí bàbá rẹ̀ ti rí. Wọ́n bá ṣe wá ní ọkẹ́lẹ́ nígbà tí bàbá rẹ̀ fi ṣaláìsí because ó ń pè mọ̀ pé 1981 lọ bí òun àwọn ìṣaláìsí ní 1988 òkè ọ̀làwọn àgbààgbà ó ní ẹ̀yìn 15 ní ìwọ̀n number 14 fine. Àwọn àgbààgbà from number 1 to number 13 tí wọ́n máa ń bẹ ó yẹ káwọn ilé describe bàbá wọn. Of course. Tí wọ́n bá sì ń júwe bàbá wọn àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ sáìzì bàbá wọn ó láwọn míì tó ju bàbá wọn lọ wọ́n ó lè sọ àlọ́ ó pọ́sibú bó ṣe pé orúkọ tẹ̀yìn ń pe bàbá yín kọ́ lórúkọ táwọn ará ilé ń pè. Àwọn pè é bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Gbogbo options náà làwọn ti mú wá. But gàǹfààní yìí náà ni. So ibi kan máa fọlọ́pàá kọrin ibi kan máa ṣe wàhálà ibi kan sáwọn oríṣiríṣi. So àwọn tí fẹ́ẹ̀tì 5 àti 6 náà ti ń ta bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yìí. Ọ̀tọ́ ọba ti ń débi pé clear your paternity tí o bá lọ gba injunction threat ó sì mọ borí ara wọn tó kódà threat ló pọ̀ bí mi ò fi ṣe fídíò lórí ẹ̀ mọ́. Jíjọ́ ní tí mo ṣe ń pọ̀ ká mi lára pé bó làwọn èèyàn ṣe ń ṣe àbòsí báyìí fẹ́ kí wọ́n kò sí mò ń ṣe. Ló jẹ́ kí n tó ṣe fídíò yìí jáde mo sì fi rí tí èyí ti ń bẹ́ẹ̀lẹ̀ pé ẹ má gbàgbé ọ̀rọ̀ yìí ò rí lóògbómọ̀ṣọ́ bá àti jẹ ìmọ̀ràn. Nígbà tó ti wá tó ló fẹ́ jẹ ìmọ̀ràn ìbéèrè yẹn náà lọ bí ọ lè rí pé ọmọ iléèwé ni ọ láti jẹ ìmọ̀ràn. Ó ti lọ́kọ́ mi ní ilé mọ́mù kan yán báyìí wọ́n sì fi ẹ jẹ. Àwọn tí wọ́n ń rí ọmọ náà ló wá sọ pé èso ọmọ ilé wa. What's the next thing to do? Ṣé bí wọ́n ṣàlàyé bó ti jẹ́ ọmọ ilé wa ni? Ojú bẹ́ẹ̀ lọ rà án. Bí wọ́n ṣàlàyé ni, báwo ti jẹ́ ọmọ ilé wa? Ọ̀rọ̀ bá ti parí. Of course. Even bàbá wa kò ní pẹ́ńtẹ́ńṣọ̀n wọn kò gbọ́n ṣọ́. Bẹ́ẹ̀ni. Nígbà tó rò olóyè ìṣẹ̀lẹ̀ ta ní ìjẹsọ̀ ta ní ìjẹsọ̀. A rí apá kan nínú ilé wọn tó sọ pé òun ìsọmọ ilé àwọn ọmọ rẹ̀. Àmọ́ kí ni bàbá yìí ṣe?
wọ́n sì ṣàlàyé ara wọn bí wọ́n ti jẹ́. Fọ́tò bàbá wọn wọ́n gbé jáde. Fọ́tò àwọn tó jẹ́wọ́ bàbá wọn wọ́n gbé jáde. Gbogbo àwọn tí wọ́n táwọn náà mọ̀ kéékèèké wọ́n pè wọ́n jáde. Ní mágàjì ipò ilé bàbá ń sọ ọmọ mi lélẹ̀. Orí fọ́tò ẹni tó fi hàn lóyìn fọ́tò àbúrò mi ni. Fọ́tò ẹ̀gbọ́n mi ni. Wọ́n bá parí. Wọ́n bá parí. Ṣé gbogbo àwọn èèyàn tó wá mọ̀ nípa ọ̀rọ̀ nínú wa ti kú tó ni? Àbúrò wọn kú tàn wọn bẹ̀. So ọmọ yìí ò ní tún pàápàá. Ẹni tó wà ń fún fẹ́ yanjú ọ̀rọ̀ yìí. At this stage, torí pé àtẹ̀wò tí wọ́n bẹ̀rẹ̀ pé tó wá sí pé kóòtù ló yanjú ọ̀rọ̀ yìí. Àkọ́kọ́ tọ́lé ò lè jàre ní kóòtù. Torí pé gbogbo tó wà ń lẹ́yìn. Iṣu mẹ́ta ló gbé lọ sí kóòtù. Iṣu mẹ́ta ló gbé lọ sí kóòtù. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ṣe òfin tí wọ́n ṣe cross examination àwọn witnesses lọ́wọ́ nìbàdàn. Bá a ṣe jọ ń sọ̀rọ̀. So, ó ní ọmọ akọ́lù fi ó jẹ. Fídíò sì wà, fọ́tò wà, àwọn dọ́kúmẹ̀ntì tó sáìn lóríṣiríṣi wà nígbà tí wọ́n fi ń rí wọn níláwà níwájú ọba. Ṣé àwọn péjọ yẹn ti wó? Ẹlẹ́ẹ̀kejì, ó ní ọba kọ́ ló ní mọ́ṣáláṣí. Meanwhile, ibi tí mọ́ṣáláṣí yẹn wà, orí ilé ọba ni. Gẹ́gẹ́ bí ìṣe Yorùbá, ààfin ọba ní, mọ́ṣáláṣí ọba ní, ọjà ọba ní. Ọjà ọba méjì ló yí ààfin àti mọ́ṣáláṣí kú. Ògbó olóyè sọ pé ọjà tó bá ní, ààfin tó bá ní, mọ́ṣáláṣí kìí ṣe tọba, but ọjà tó wà lẹ́yìn rẹ̀ tọba ní. Wọ́n yẹ bí ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá láti máa ń ṣe tipẹ́tipẹ́. Ó sì bí ọ́ léèrè, ṣé nígbà tó wá ní kí n ṣe mọ́ṣáláṣí ọba, mọ́ṣáláṣí ta ni, tètè bàbá rẹ̀ ni àbí bàbá tèmi. Ẹlẹ́ẹ̀kẹta, òun wá ní ọ̀rọ̀ kúrò ìṣèjọba ilé. Ìyẹn ló lè wà very important. Ìtì mẹ́rin pọ̀ tún. Tọ́lú ilé tọ́lé tọ́lú àdúgbò àti ìdílé tọ́lé lẹ́yìn fẹ́ jẹ yìí. Àwọn tó dẹ̀ jọmọ́nú léèbẹ̀ wọn já lè lajúlẹ̀ kí tàlùbọ́ wá kò lù. Kò lè ní pé wọn láfa ń bẹ̀ náà. Recordings lóríṣiríṣi ló ti wà nílẹ̀. Of course. Ibi tí wọ́n ti ń pacify àwọn ayélujára tó ti ń di pé kí ni wọ́n fẹ́ gbà kí ni. Voice record. Láti lè fi láti lè fi ṣọ́ọ̀tì àwọn ayélujára láti lè gbẹ́tọ̀ wọn fún ọmọ ilé tí ì ṣe ọmọ ilé ayélujára ẹgbẹ́kọ̀ọ́. Lẹ́yìn táwọn tó yìí tẹ̀ negotiate yẹn táwọn tó yìí tẹ̀ negotiate yẹn yìí náà ti mọ òótọ́ ọ̀rọ̀. Òótọ́ nìyẹn náà. Negotiate. Má ṣe o. Wọ́n lọ sí tẹ̀ sọ pé kí wọ́n fẹ́ gbà kí lẹ́yìn gbà lọ́wọ́ wọn. Àbí kí ẹ tó lọ́wọ́ gbogbo lórí ọ̀rọ̀ yìí kí lọ fẹ́ gbà sí. Ok, kí ni ìwọ gbà lọ́wọ́ ọ̀rọ̀ tó fẹ́ fi nǹkan ní ìdí fún mi. Exactly. So àwọn oríṣiríṣi antics fún yẹn. Débi tẹ́ wàá jókòó àti múgì jẹ́ wàá rò pé is this Islam or another faith? Ètò ọ̀rọ̀. So ọ̀rọ̀ yẹn ó ti mú politics lọ́wọ́, ó ti mú royal party lọ́wọ́, láwọn tó lose out. So àwọn náà gbàgbé yẹn. So meanwhile ọ̀rọ̀ yìí tó ń ṣe wá nìyí, ó ti ń ṣẹlẹ̀ ọba tó dé. Just about 3 months around January or February 2002 òun ni issue yìí bẹ̀rẹ̀. Meanwhile ó tó di pé wọ́n ṣe tọ̀bánì àwọn tí wọ́n sọ pé tọ́lé àìṣe ọmọ ayélujára wọ́n sọ lẹ́tà ló síwájú bàbá sọ̀rọ̀. Bẹ̀ṣẹ̀ pé that time bàbá sọ̀rọ̀ was towards àkèyàwó dẹ̀. Bẹ́ẹ̀ni 21 days kí orí náà gbó tó ní atẹ́lẹ̀ bàbá ṣaláìsí. Bẹ́ẹ̀ni. So wọ́n tap down lẹ́tà yẹn wọ́n jẹ́ ìjọ déwájú bàbá. Even at that ìgbà tí wọ́n present ìtọ́lé fún bàbá ní ẹni tẹ́ ẹ mú wáyé kiri.
èmi fi ọmọ ike jẹ oyè ìlú báyìí bàbá wa fi ọ̀kan nínú àwọn àgbà tó wà lẹ́pẹ́ ìwọ ń kọ́ sẹ́yìn ò lè jẹ ìmọ̀ mi. mo ṣe mọ̀ gbogbo àwọn manipulations ìgbà yẹn bàbá àwọn yẹn tó ń bí àwọn náà ti ṣaláìsí ó ṣe tó oríṣiríṣi nǹkan táwọn ènìyàn tó wá ń béèrè nǹkan èyí làwọn ọmọ sọ pé ẹ̀rọ ló ń ṣe. àwọn ẹ̀rí negotiation náà dẹ̀ wà ńlẹ̀. wà nílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ tó bá tó àti níbi. wọ́n ń present support. ok wọ́n ti ń lò ó court already. ó wà ní tó ń present support. náà tí tó bá ṣe pé pọ́ọ̀tù ló tẹ̀ kí iṣu yìí àwa mùsùlùmí àti islam gbọ́sọ̀ àti ní problem torí pé gbọ́sọ̀ ẹ̀sìn jẹ́ iṣu fún wa. èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí nínú ilé wa àwa mùsùlùmí lẹ́ndẹ̀ àwọn kírísítẹ́nì lẹ́ndẹ̀ lẹ́dà àwọn olóòṣà lẹ́ndẹ̀. bẹ́ẹ̀ni nínú àpòlì kan náà. gbogbo eléyìí ẹ̀dẹ̀ wà nílẹ̀ yorùbá. àwọn ọmọ ìyá ọmọ bàbá wa lára. bẹ́ẹ̀ni gbọ́lé ló wà. tí ò pa ọmọ ìyá ọmọ bàbá wa lára tó kálukú sì fi rè é. kódà mo bẹ̀rẹ̀ nígbà pé àwa mùsùlùmí láì bá wọn ṣe tiwọn àwọn tí wọ́n bá wọn ṣe tiwọn. bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. ọ̀pọ̀lọpọ̀ lè ọ̀nà tìyínú wọ́n ní ọ̀nà tìyínú wọ́n ti bá wa jà pẹ̀lú ẹ̀ka àbábá wọn ṣe tiwọn. of course. àwọn yẹn àwọn news relationship yẹn ó wà bẹ́ẹ̀ bọ̀tẹ́ bá tó kún ọ̀ṣọ́ nílẹ̀ tòní tó mọ̀ yìí adéwọ́dún city ti wà láàrin mùsùlùmí gẹ́ẹ́ nínú ilé kan náà. tẹ́lẹ̀ yìí ṣe ti tọ́ba àṣẹ tẹ́lẹ̀ yìí ṣe ti àwọn bá pín. torí slogan tó wà lóògùn ọ̀ṣọ́ nísìn tọ́lẹ̀ àmì ti first ìran tó gbéṣọ̀ lọ sí ilé ẹjọ́. òun ló gbéṣọ̀ lọ ilé ẹjọ́ participation ló gbẹ́jọ́ lọ ilé ẹjọ́. òun ló gbéṣọ̀ lọ ilé ẹjọ́. ṣòun ló sì yàwọ́ gbogbo ayé lórí pé ìkẹsọ̀ nínú yẹn ìmọ̀ láti lẹ̀. ọwọ́ aníṣọ̀rọ̀ nípa ọmọdé oníṣọ̀rọ̀ nípa ọmọdé mọ́ṣáláṣí wọn. ṣé mi tí mo tutù yín náà èèyàn lè jọ́ta mi ní òun kó àmọ́ ṣàdúrà fún mi. ṣé ó ṣàdúrà kéjì orí ènìyàn ni àbí kò orí ènìyàn. ìrọ̀mù àti ìyẹn nígbà ọ̀lẹ́ gbé mi lọ sílé ẹjọ́ wọ́n tó gbé mi lọ sílé ẹjọ́ pẹ́ ní ènìyàn ó yọ alẹ́jọ́ bí ọ̀nà ló tún wá máa ṣàdúrà fún ìjọba tó wá ní máa tọ́ tó àìbí orí pẹ́tọ̀ ẹjọ́ tí mo ní ọlọ́jẹ́ mú ìfọ́ọ̀nì kí wọ́n ìwé àbọ̀nì kí wọ́n wẹ̀ ọdún kan wà láàyè rẹ̀ ni wọ́n fi yan ìmọ̀ọ́mọ́ àti torí inú díìtì ìmáàmù lóògùn ọ̀sán ni pé gbogbo ọjọ́ jímọ̀ ìjọba wọn ní láti lọ ṣàdúrà fún ṣọ̀run kí wọ́n ṣàdúrà fún ìlú gbogbo ọjọ́ jímọ̀ ìjọba. so then àwọn tó bá jẹ́ fọ́ńṣọ̀n ìlú ìmáàmù gbogbo wà ń bẹ̀ láti ṣàdúrà. bẹ́ẹ̀ni. kódà tó tiẹ̀ tó di pé pẹ́sẹ́ǹtì wọnú Ògbómọ̀ṣọ́. òun ti wọ́n wà. nígbà tó ti wá pé ọ̀nà ilé ẹjọ́ nìfẹ́ ní opportunity yẹn náà. ìyẹn náà ló bí iṣu rábítà. èyí ti pé sọ̀rọ̀ sọ pé ẹyọ tọ́líà rọ́bítà ló bá àwọn ẹyọ tọ́líà. ní tí rọ́bítà wí ni pé ìmáàmù méjì ní wá láti Ògbómọ̀ṣọ́. àwọn ìṣòro tó Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ìpẹ́ ìṣòro èké ṣòro sọ pé ìmáàmù báyìí ní ó ń lìdí àwọn àkọ́ọ̀gbù ọ̀ṣọ́ bá ṣílẹ̀ nọ́mbà. àzí. tọ́ kí wọ́n ń jà sí ọ̀rọ̀ kí wọ́n ń jà sọ̀rọ̀ pé rọ́bìtà wọ́n yẹn lè ìgbà àwọn tó kàn kí lọ́rẹ́ ká ṣe. bòsí nìyẹn fàbòsí sí ni. bẹ́ẹ̀ni one kẹrí tí àwọn èèyàn bá ní ṣàbòsí bẹ̀rẹ̀ yìí simple ṣé báwọn náà ń pariwo kí nípa kọ̀ṣẹ́rí àbí nǹkan àpá káfà alájínà káwádì fún fìmátà tó wà lẹ̀ ọ̀rọ̀ pé ẹnìkan ní phd kọ́ ọ̀rọ̀ pé ẹni táwọn aláàpàkalẹ̀ kò mọ kéwù kò ṣe bá àwọn ilé ìwé kọ́ là ń sọ because nǹkan tó wà very important Al-Qur'ani ní ya ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. Ẹ fún àwọn ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ wọn. Of course.
tẹ́lá sì wo tẹ́lá wo sábàbù nùsùlù àyà yẹn. bẹ́ẹ̀ni. fatihu maka ní àyà yẹn ti ṣẹlẹ̀. ẹ ọ̀ pé wọ́n lọ kí ìgbà lọ́wọ́ àwọn àlọ́ṣẹ́ ìbàdàn sọ́ọ̀ bó ń tọ́lẹ̀ àbẹ̀ wọ́n lọ kí ìgbà lọ́wọ́ rẹ̀ ni wọ́n fi sí kàábà lànàbì fi yẹn náfìlà orí náfìlà lànàbì wà nínú kàábà tí àyà yẹn ti sọ̀kalẹ̀ pé inú ọgbà àyà àmọ́ fún àǹtí àti ilẹ̀ àmọ́ náà ti yà àdìyà. ànàbì fi jáde áàlì tó fẹ́ gba kí ànàbì òfin. Abbas ọkùnrin tó fẹ́ gba kí ànàbì òfin. ànàbì ni ọlọ́run ti pa mí láṣẹ pé ẹ dá ẹ̀tọ́ padà sí ọ̀dọ̀ àwọn kíni àwọn ẹlẹ́tọ̀ọ́. ọjọ́ náà lọ́rùn ìsọ́nbó tọ́lẹ̀ àkèké ni kò sí gba Islam. ànàbì sì dá kí padà fún. ìdákì padà fún yẹn lòún ṣe wá mú pé ọba tí ìgbà tiẹ̀ tó sì rí pé mo ní ẹ̀tọ́ kan lọ́dọ̀ òun tó sì fún mi ní ẹ̀tọ́ yẹn. ó dàbí ẹni pé mi ni mò ń tara mi ọba tó yẹ kí n máa ṣe ní fi bí mùsùlùmí. kí ló dé tàbí ìlú ẹ̀kọ́ Islam anyhow ìyẹn lè gbà dépò tí ẹ bá ti dépò tó bá ti kájú ẹ̀ káfílẹ̀ kó máa ṣe lọ́nà àti ìfẹ́ ẹni fẹ́ pèpè sí Islam ni. alábòsí. síbẹ̀ ní fẹ́ pèpè sí Islam ni. ẹni tí jẹ́ kí wọ́n mọ̀ mo ní tó bá ṣe pé mi nìkan ń ṣẹ́kù. bẹ́ẹ̀ni. èmi ò ní kò lórí òdodo yìí. ẹ lè ṣe tó wù ú ẹ free. àmọ́ fún wa gbowó lọ́wọ́ ẹnìkan tàbí pé màá wà threatened. ohun tí ó tọ́ tí mo mọ̀. kò dẹ̀ sí kankan dẹ́nìkan lè fi yín ṣe wọ́n lè dún màrún màrún lásán ni bí ẹnìkan dà. mo ní lọ́dọ̀ tèmi o ìmáàmù Habibullah òun ni kí ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ tèmi. of course. tó tó bá ń bọ̀ tó gbé mi lọ ẹ̀ǹso. bẹ́ẹ̀ ni. bíbọ̀ tó wá sọ bí ó ṣe hàn náà mi láti pé bẹ́ẹ̀ ni. ní Ògbómọ̀ṣọ́ fún àwọn òfin jíjẹ́ kan kíjì máa mú àgbà Ògbómọ̀ṣọ́ láàrin. ibù lórí ìwé tí wọ́n ti yan tọ́jú àtàlídèsè rẹ̀ kíjì máa mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ èyí tí ń bẹ ń bẹ̀ nù. àwọn ọmọ tó tọ́jú branch imam ètò orí ìyáfà òsì tí wọ́n wá láyé wọn náà. kọ́nà ọba tó ń ṣàánú. ọlọ́run àdúró tì ọlọ́run ọba tó ṣàánú wọn. tó máa ń pààrọ̀ fẹ́ táwọn bọ́dà lu wa táwọn bọ́dà lu wa tó máa ń pààrọ̀ fẹ́ ṣàkóso tí mo pè jókòó tí mo pè tọ́lá. ohun tó jẹ́ genesis ọ̀rọ̀ ìlú náà ní sọmọ ilé ayélujára ni tó bá ti púpọ̀ ẹ̀fọ́ ọmọ ilé ayélujára lòun àwọn onílàkẹ́ ìbẹ̀lógún ọ̀ṣọ́ ọlọ́run sì ṣí ọba wa ní ọba kọ́ba ọba tó kájú ẹ̀yìn. Mashallah. Ohun tó gbọ́rọ̀ lọ sọ́dọ̀ ọba ó gbé lọ nípe pé àbíkọ́ba ó lè ṣe àlùmọ̀kọ́rọ́ yìí. Ọba tó wá sọ fún pé ọ̀nà sẹ́tù pẹ̀lú àwọn èèyàn rẹ̀ nù. Láti kí ọgbọ́n fún ní 20 million. Wípé owó làwọn family need. Ó sọ bẹ́ẹ̀. Ó sọ àlọ́ ojú àwọn fóònù ní 20 million fún owó làwọn family òun need. Ọba pe ẹni tí wọ́n jọ lọ pé eléyìí ò bẹ́ẹ̀ tí ń fi sọ fún un. Ọ̀rọ̀ owó kọ́ ilé yìí fẹ́ẹ̀tì pẹ̀lú àwọn èèyàn yìí ni sọ fún wọn bí wọ́n ṣe jẹ́. Exactly. Èyí tó mú wẹ́ fún wọn lówó dà. Lọ́pọ̀ ìwé ọmọ ilé ń gbé ìjọmọ ní ìwé fún wọn. Oyè ìdílé wọn ni àwọn kàtọ́ ní ọ̀gá jẹ́. Bá gbórúkọ wá gẹ́gẹ́ bí orúkọ ọmọ ilé ẹni bó ṣe yé nígbà táwọn ọmọ ilé ọ̀ríjìnà dìde. Proof wọn ni náà. Tí ò rí jú ẹni tó ló jẹ́ grandfather rẹ̀ wọ̀ sí àmúhàrí tí 1930. Àfi láwọn tí wọ́n bí ń gbà yẹn táwọn fásitì tó ń ṣẹ̀lẹ̀ ló kàn sọ ní kò fásitì sọ́wọ́ lé wọ́n lè identify. Bàbá rẹ̀ tó wá wí náà bàbá tó ló bí ọ tó pè ní tẹ́líàtù yìí. Ní gbogbo ibi tó ti pé tọ́líà ni gbogbo àwọn èèyàn mọ̀ sí. Lóògùn ọ̀sán ó ní Yunus ipò pé tọ́líà ni orúkọ bàbá òun.
tó lé alógbọ̀nsọ ọ̀sẹ̀ ní òfà síìmù ní bàbá rẹ̀ tó wá tí wọ́n sáwà ní oṣù wá jẹ́ pàmò àkóògbọ̀nsọ wò mọ́ nítorí bàbá rẹ̀ tó ń sáwà yẹn ní gbàdájì àti ìṣòkò ẹ̀rẹ́ tó jẹ́ òfà síìmù ààrin inú àpá Ògbómọ̀ṣọ́ tó yẹ kó lọ bàbá rẹ̀ ilé ayélujára ilé àpá sí ni ilé ayélujára ilé àpá ni ó yẹ káwọn ọmọ yìí mọ ẹ̀jẹ̀ wọn tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni of course. ó yẹ ká nínú àwọn àpò Ògbómọ̀ṣọ́ tí ó mọ ọmọ ẹ̀dùn rẹ̀ tó bẹ́ẹ̀. definitely. tó tó wá ní Ògbómọ̀ṣọ́ ni bàbá yẹn kú sí ní 1988. ìyàrá Ògbómọ̀ṣọ́ tó wá mọ bàbá yẹn tó kú ní 1988. so ọ̀rọ̀ yìí ò ní dípò àpò àti àbòsí tí wọn lára ọmọ yẹn. èmi kì í ìgbà tó adéwọ́n communicate nǹkan tó oríṣiríṣi wà yìí lórí àmọ́ bọ́lá sì pé I was still pressing tọ̀. bẹ́ẹ̀ kiri tọ́lá rẹ̀ ó gba fóònù nínú wọn. ó gba fóònù nínú wọn especially àwọn guidance coach. presentation ẹ̀ wò pé òtọ́ ni. but irọ́ ni. Níbi àpẹẹrẹ ìgbà fẹ́ lu àwọn bàbá wọn jáde ní mọ́ṣáláṣí wọ́n lu àwọn àgbàlagbà ní ayélujára jáde ní mọ́ṣáláṣí fídíò yẹn go viral. ààrẹ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ wọ́n wá pè wọ́n ní ló gba owó lọ́wọ́ aṣojú mùsùlùmí lọ gba 200,000 wọ́n lọ fi péèlì àwọn ọ̀sán àwọn ọkùnrin fámìlì rẹ̀ ni tí wọ́n kó lọ fi béèlì wọn ní Ìbàdàn. wọ́n ti lọ sáwọn èèyàn lọ prison pé wọ́n wá dáná síláṣí tọ̀ lọ béèlì wọn. ó sì lọ sọ́dọ̀ àṣojú mùsùlùmí ó sì gba 200,000 ó sì lọ béèlì àwọn ènìyàn. ìgbà tó rẹ̀ wá ń jà lẹ̀ tó ń di awuyewuye ó tún wá dúró ọ̀lọ́bẹ̀ lọ́wọ́ nínú tí ó bá ṣe pé òun gba owó lọ́wọ́ ààrẹ mùsùlùmí kówó léun lọ́wọ́ yìí. ẹ̀jẹ̀ rẹ̀ sábà wà ń ṣe pé àwọn bá kéèsì sáàrẹ mùsùlùmí kówó lé lọ́wọ́ tòótọ́. ẹ̀jẹ̀ rẹ̀ sábà àmọ́ tí wọ́n wà bí ìfowó ìjọ tó búra yẹn lórí nígbà yìí wá sọ pé ó sọ pé tí òun ò bá gba 200,000 láti lọ fi béèrè àwọn yẹn ó tún búra yẹn kú. ẹ̀rọ àìbílẹ̀ sọ àwọn kọ́rọ̀ fámìlì òun lọ sí detention ìgbà àwọn nǹkan kan ó ń ṣépè wọ́n ní àìrọ̀ tí nǹkan kì í ní àwọn fámìlì yẹn ló kó tòótọ́ àwọn fámìlì yẹn kan ló kó tó láwọn yẹn sọ pé kì í ṣe fámìlì wọn. òun náà sì mọ̀ pé òun ṣe fámìlì wọn àmọ́ kó sọ pé tó bá dé nígbà tó sọ pé tó bá ṣe pé ẹ̀jẹ̀ ayélujára Ògbómọ̀ṣọ́ lòun kí ìfọ́mọ olórí ayélujára lòun tó láwọn ayélujára káàkiri tí mo sì ní relationship pẹ̀lú ayélujára Ògbómọ̀ṣọ́. nígbà nípa tí ń sọ̀rọ̀ yìí nílùú Ẹdẹ ọgbọ́n ẹni tán bá ti sọ ní Usman nínú rìsáàtì ni mo ti sọ́ra yẹn gbogbo ẹni tán bá ti sọ ní Usman nílùú Ẹdẹ lọ́sàbà máa ń lè ayélujára púpọ̀ rẹ̀. so mo sì ní ìgbà tá a ṣe pẹ̀lú Ògbómọ̀ṣọ́. so wọ́n ní tó bá rò fún ìtọ́ búra ń tòótọ́ tó bá torí nígbà yìí wọ́n pé Quran ó dà gbogbo oríṣiríṣi ọgbọ́n tó náà máa ń dá sí kó dá sí nígbà yìí Ògbómọ̀ṣọ́ èṣù nígbà ní àbòsí láti ilẹ̀ wọn á ní tóun bá jẹ́ ẹ̀jẹ̀ ayélujára Ògbómọ̀ṣọ́ ní tòótọ́ Ọlọ́run sì dáadáa kan àmọ́ tóun bá ṣẹ̀jẹ̀ ayélujára Ògbómọ̀ṣọ́ Ọlọ́run sì báyìí kó ṣe báyìí kó ṣe báyìí kan mo ní jọ́ náà tí n bá tó sọ kánà ẹnu mi wọ̀ ó lọ́rọ̀ pé ọba tí ó kájú ẹ̀ yóò tẹ̀sán kí èmi jó pé yóò sì fi hàn pé èmi Ọlọ́run ìṣàbòsí. ọlọ́run ọba kó ṣàánú wa ọ̀rọ̀ tí ò ní kí ni mo ti ṣe fídíò kò ti kárí mo ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wà ní orí ayélujára ọlọ́run méjì jẹ́ pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ tó fi di ilé ètò wọ́n lè ní ìdí emotion and sentiment láti. mo ní mi ò sì léèmọ̀ ọ̀pọ̀lọpọ̀ bóyá wa náà tí ò bá ti fáwa ló ṣẹlẹ̀ sí bóyá tàbá wà involve tàbá wà pépè àwọn agbẹ́ lè react ju tiwọn yẹn lọ. torí ìwádìí bí wọn náà sọ fún pé ọba pásítọ̀ fẹ́ yọ
ìmáàmù ẹgbọ́n ọba pásọ̀ fẹ́ yọ ìmáàmù tí a máa gbé yóò rìn létí bó lọ́ba ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ manipulative yóò tí mo sọ bábáyé tàbí any text pé mo yọ ìmáàmù nítorí ọ̀rọ̀ ìgbé who are faithful with your people and that one too much. How to handle it? You can do for the thing. Bàbá ìfẹ́ kí ló dàrú nìyà. Dandan ni kí ọba dá sí. Ìlú ìṣiṣẹ́ mi náà wà ní problem. Ọba náà ní nísìnyí tí ló bá ń dàrú. Kọ́nà tó ṣàánú wa. Ọ̀rọ̀ àwọn ọmọ fún kílódé tẹ̀ ń dá sẹ́yìn tó mọ̀lẹ́ ayélujára. Ìwọ náà tó ṣe ń sọmọ iṣẹ́ ọmọdé ayélujára ni ọ́. Èmi ń lo the truth as I know it. Ìwọ́n lu emotional sentiment ní ẹnìkan ní PhD, ẹnìkan ṣe fún ẹnìkan bá ilé kọ́ là ń sọ. Tó bá ṣe pé ńgbà tó rìn mọ́mọ́ sílẹ̀ tó ní agbó lórí pé mo ní PhD ẹ̀yàn mímu wà láìpò nìkan. Tó bá ṣe tó ń sọ̀rọ̀ yìí mo lè ka àwọn ọmọ ọ̀sọ́ tí wọ́n jẹ́ professor in Islamic and Arabic studies mẹ́fà méjì. Of course. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnìkan nínú àdénìkan nínú táwà kan ni àwọn ọ̀ṣọ́ ìkan latin. Of course. Dr. Sharaf london. Ṣé ijó olóyè ìgbàdọ̀ doctorate and doctorate ti tiẹ̀ PhD in Arabic grammar ni ìwọ̀n ẹni tó yàgbà. Àwọn PhD in Islamic students lọ tó àwọn gangan la nílò amúgbà tí iṣu yẹ oyè ilé mọ́. Bí wọ́n sọ ilé lè mọ́nù tí wọ́n dá sí ni. Ẹ̀wọ́ wọ́n wá tó ṣàrọ̀ wa tó ṣe àbúrò ní ọmọ oníṣàmọ̀ gbàgbọ́ sí wọn tó máa ń ṣe bí ìmọ̀ bóyá ó bùkátà kí ìdẹ̀mọ̀ bí ó bùkátà kẹ́ dárúkọ ara yín fún àwọn tó fẹ́ gbọ́ wọ́n lè mọ̀ pé yín lẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí. Kódà ẹni tí ó bá wà conversant pẹ̀lú péjì mi gan ó yẹ ká ti mọ̀ pé Muhammad Jami Yusuf ni wọ́n sọ̀rọ̀ orúkọ mi lórí Facebook lórí Facebook yìí Jami Ọládáyọ̀ AP Yusuf. Jami Ọládáyọ̀ AP Yusuf. Àti àkọ́kọ́ mo sọ gbà ní pé kọ́nà ọba kó dáhùn kó dáàbò bò yín kọ́nà ọba kó dáàbò kó sì tẹ́lẹ̀ púpọ̀ torí pé gbogbo ẹni tó bá ti fẹ́ sòdodo lórí ọ̀rọ̀ yìí bí mo máa ṣépè fún wọ́n máa jẹ ojú ìtẹ̀ wọ́n máa jẹ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n jẹ pé ìyá rẹ̀ ti tó kan bàbá rẹ̀ ti tó kan ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ Gbẹ́dẹ̀ wọn ìdáhùn ọ̀rọ̀ ọba kó ṣàánú wa pé wọ́n ṣe tẹ̀ nínú ìdè báyìí. Àwọn tó súnmọ́ àwọn tó bá dé ìmí ló máa fara gbé àbí káwọn fún àwọn fara gbé. Ìfún ọmọ ẹ̀kọ́ fún ẹ̀yẹ pé ọlọ́run ìṣàbòsí èpè sì sí ẹ̀jà ogun ní wọ́n sì yẹn mú ìlànà kárí kọ́nà mọ́tẹ̀ kárùn-ún. Ẹ̀tọ́ ọba ṣíṣe fún ẹ̀ tí ò bá tọ́ sí pé ìwọ́n ló kúrí ara rẹ̀. Definitely. Ọgbọ́n ọba tó dáhùn tó gbà fún àkókò ìyàbùkátà ọ̀. Ṣeun jazakumullahu khairan. Ọlọ́run bá ní pín lọ. Alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على النبي الكريم محمد رسول الله صلى الله عليه وسلم. gẹ́gẹ́ gbogbo ayé jẹ́ mùsùlùmí tàbí ẹgbẹ́ Al-Qur'ani gbọ́ Ọlọ́run ti sọ fún wa tó bá ti jẹ́ pé mùsùlùmí nìyẹn o dandan ni ká tẹ̀lé tí Al-Qur'ani sọ. you understand? kí ni Qur'ani kọ́kọ́ bá wa sọ? ó ní wa ta'awwanu 'ala al-birri wat-taqwa. ẹ bára yín ṣe pẹ̀lú ìwà tó dáa ìwà rí àwọ̀tẹ́kùwà àti ìpayà Ọlọ́run wala ta'awwanu 'ala al-ismi wal-'udwan. ẹ má bára yín ṣe níbi nǹkan jàgídíjàgan àbí kẹjọ máa dúpàpá lórí nǹkan tí ò dáa. Kùránì yìí kan náà ló tún sọ pé innama tunziru man ittaba'a dhikra wa khashiya ar-rahmana bil-ghaybi fabashshirhum bi-maghfiratin wa ajrin karim. gbogbo ara rẹ̀ ń kà ń gbogbo gbà. Kùránì yìí o àwọn tí ó máa wúlò fún làwọn tó jẹ́ pé
kí mo lè fi túmọ̀ bẹ̀rẹ̀ náà tunziru mani taba'a zikra àwọn tó jẹ́ pé pàápàá wọ́n ń tẹ̀lé al-Qur'ani yẹn torí zikra ni Qur'ani jẹ́ ìrántí ni mi ò bẹ́ gbọ́ dáadáa fabashirhum bimaghfiratin wa ajrin karim kò sì máa fún wọn ní ìró rẹ̀ ń pé kí ni ìṣàforíjì Ọlọ́run rẹ̀ ń bẹ fún wọn àti oore tó dáa ibẹ̀ wá jọ Ọlọ́run fún wọn. Ìsìláàmù tá à ń bẹ lórí ẹ̀ ìsìláàmù ọ̀rọ̀ òdodo ni a gbọ́dọ̀ fi manipulation ṣe ìsìláàmù a sì gbọ́dọ̀ fi irọ́ ṣe ìsìláàmù. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ti gbọ́ 40 minutes àkọ́kọ́ 40 minutes ẹlẹ́kejì èyí tó jẹ́ ẹlẹ́kẹta tó jẹ́ ọdún ẹlẹ́kẹta kò ní jẹ́ ní gẹ́gẹ́ mo ṣe sọ tẹ́lẹ̀ because 1 hour 30 minutes nìyẹn òun gẹ́gẹ́ ní complete ni mo fẹ́ play ẹ̀ lódìdí bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ inú ilé ayé lára gangan òun lẹni tó sọ̀rọ̀ yẹn ẹ gbọ́ òun lẹni tó ṣe kí ni òun lẹni tó sọ̀rọ̀ yẹn 1 hour 30 minutes you understand 1 hour 30 minutes ìyẹn pẹ̀lú ògùn Ọlọ́run yóò bọ̀ sí ọjọ́ Wednesday ọ̀sẹ̀ ta fẹ́ wọnú ẹ̀ ní ọ̀la yìí pẹ̀lú ògùn Ọlọ́run ẹ gbọ́ yẹn lódìdí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ń pé sọmọ inú ilé ayé lára nìyí kàbẹ̀kàn á kílèmù ilé ayé lára nílùú tèmi ń sìn bó ṣe kéré mọ́ ẹ̀ ládùúgbò tí mo ti wá lábúlé tí mo ti wá agboolé kan ní ń jẹ ìmáàmù lọ́dọ̀ wa láti ilẹ̀ a sì mọ̀ wọ́n sí agboolé màlè ẹ gbọ́ agboolé kan tó ti ń jẹ ìmáàmù nílùú tèmi tipẹ́tipẹ́ agboolé màlè ni Ọlọ́run sì kẹ́ wọn lágboolé màlè nílùú tèmi àwọn tó mọ̀ mí tó máa ń gbọ́ á máa sán wá dáhùn sí Ọlọ́run sì kẹ́ wọn bẹ̀ àrọ́mọdọ́mọ wọn ló ń kéwú wọ́n sì ń kéwú àwọn abáyé ń sìn ọmọlé baálẹ̀ làwà ta sì ẹ̀ntáìtù sí pé a fẹ́ jọba kódà wọ́n ń ṣe process ọ̀rọ̀ ọba báyìí so ilé baálẹ̀ làwà agboolé màlè ló máa provide ìmáàmù wá sọ́dọ̀ tiwa tó bá ti provide wá ọba wa stamp ẹ̀ pé ó dà àti gbọ́ ṣe ẹ̀ntẹ́ support ni ẹ̀ntẹ́ mú wà ní gẹ́gẹ́ bí ọmọ inú ilé yín ìyẹn gẹ́gẹ́ ní ọ̀rọ̀ tó wà very important táwọn kan bèèrè lọ́wọ́ ìmáàmù tọ́lẹ̀ ṣọmọ inú ilé yín nìyí ṣọmọ inú ilé ayé lára nìyí abẹ́kùn á ìjákì ipò tó tọ́ sínú ilé yẹn láì ṣe pé wọ́n ní oníkéwú ń bẹ̀ abà subhanallah ẹjá ṣòdodo ẹ má jà máa tọ́ ayé mọ́ ẹ má jà jókòó ti rọ́ ẹ má jà torí pé bóyá ìjìmáwù kan tẹ wà ẹnìkan wá wà ní yín tó wá fẹ́ jẹ nǹkan ẹ wà á sọpọ́tì ẹ̀ lórí àgbákò àti irọ́ Ọlọ́run ò fẹ́ ẹ má torí pé kórìíra àwọn kan wala yajrimannakum shana'anu qawmin ala ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ṣe bá ń ka Al-Qur'an ṣùgbọ́n gẹ́gẹ́ mo sọ ṣáájú ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé Al-Qur'an mọ́ bí ìtàn táwọn kan kọ́ wọ́lẹ̀ là ń lò pọ̀ jù sí Islam àkìrí ló pẹ̀lú tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ fi tàbí ń ṣiṣẹ́ sọmọnú ilé ayé lára ni Imam Tọ́lá ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn sọmọnú ilé wọn ni yín wọ́n fẹ́ kẹ́ dìfẹ́ yìí bẹ́ ṣe jọmọnú ilé ibẹ̀ tẹ́fì máa wá tọ́ sí pé kẹ́ jẹ ìmáàmù tó jẹ́ òye tí ó tọ́ sí inú ilé yẹn plagiarism nìyẹn kódà ó kúrò ní plagiarism nìkan identity theft náà pẹ̀lú ẹ̀ tọ́lẹ̀ lè sú ìyàn fún tọ́wọ́ ìbá padà ṣe tán wọ́n sì lè sú Ìmáàmù Tọ́lá pé wá kílèmù inú ilé wá kílèmù ipò ó sì wá kílèmù orúkọ tí kì í jẹ́ kì í ṣe orúkọ inú ilé yẹn tó bá jẹ́ Ayílára Abẹ́òkúta ni ti yín ni ẹ wá ṣàlàyé ó bẹ́tà ṣùgbọ́n tó fi jẹ́ pa Ayílára ìlú Ògbómọ̀ṣọ́ subhanallah tó sì jẹ́ pa àwọn ló ń tọ́ sí òye yẹn ẹ gbọ́ bí ní jẹ́ ogun jù tó láwọn tí ó wò létà àádùrú bí pẹ̀lú ògo Ọlọ́run kò ní sáyè fún kọ́ọ̀lé ni ẹ má bínú ṣùgbọ́n tó bá ti di ọjọ́ Wednesday yẹn pẹ̀lú ògo Ọlọ́run
èyí tá a máa fi gbọ́ gbogbo wọn ní àwọn 30 minutes yẹn lẹ́yìn yẹn a máa pè wọlé mi ò ní sọ anything rárá torí mo bá ìmáàmù Tọ́lé àgọ́ sọ̀rọ̀ mi ò lérò pé mo sọ fún yín tẹ́lẹ̀ mo bá ìmáàmù Tọ́lé àgọ́ sọ̀rọ̀ mo pè wọ́n kí ló sọ kí ni tó jẹ́ conversation tó go on tó tájọ sọ nígbà tí mo pè wọ́n pẹ̀lú gbọ́dọ̀ màá sọ yẹn náà fún Wednesday màá sọ yẹn fún Wednesday ṣe understand torí mo pè àwọn náà gẹ́gẹ́ bí mo sọ pé màá wádìí lọ́tún màá wádìí lọ́sì màá béèrè ìbéèrè lọ́tún màá béèrè ìbéèrè lọ́sì gẹ́gẹ́ bí ẹni tó pàtàkì ìsìláàmù tó sì pàtàkì òdodo torí ni ti èmi múra mi gẹ́gẹ́ bí army reserve lèmi fún Markaz àti mọ̀dọ́rù Markaz àwọn ọ̀rọ̀ tó bá ti jọ́rọ̀ gbòógì tó bá ti ní pé kò kan bàbá yẹn tẹ́fẹ́ lẹ̀ mọ́ èmi ò nígbà màá bá yín yanjú ẹ̀ màá tọwọ́ bọ̀ màá lọ kú láti ilẹ̀ èyí tá a play Wednesday yẹn tẹ́ bá gbọ́ ohun nǹkan ti gbòǹgbò ìyẹn gẹ́gẹ́ ní jẹ́bẹ̀ bí yìí sì láì tàn ńlá lọ́rọ̀ bá ti ṣọ́ ẹ̀mí tèmi tó ṣọ́ ẹ̀mí ti yín tẹ́ ń bẹ láyé lájọ́ ń wúra wa yìí pẹ̀lú ògùn ọlọ́run àájọ gbọ́ ẹ̀ sì bá a fọn síta dáadáa káwọn èèyàn gbọ́ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ pé lóòótọ́ ni o ṣé ìmáàmù yìí tọ́ sí ìmáàmù Tọ́lé aṣọ tọ́ sí kó jẹ ìmáàmù inú ilé tó jẹ́ òye inú ilé Ayélára àbí kò tọ́ sí kò jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ ọlọ́run bá tí ó sì rẹ́yìn alábòsí ó ti bá a sọ̀rọ̀ náà Al-Qur'an àwọn aláàtẹ̀lé ṣùgbọ́n o kó tó dìgbà náà ẹ máa ṣe kí ni ẹ kọ́kọ́ ṣí ẹ lè dáadáa ẹ kọ́ tiẹ̀ tó bá ṣe fẹ́ kọ́ tiẹ̀ sí ẹ ṣí ẹ mo ní YouTube mi ò play kan bẹ̀ mi ò tètè ń lọ bẹ̀ because I don't care for social media money social media kan ló ń sọ bíìrù mi but you hardly see me on social media ẹ máa rí mi lẹ́kọ̀ọ́ kan tó láwọn nǹkan tó wà important ní pápá jùlọ tó bá lè affect ìlú àbí Islam tó lódodo lè ní care for I don't care for you being rich whatever no I ain't making no money on social media so that is why my work is enough for me you understand so pẹ̀lú gbọ́ ọlọ́run sọ gbogbo wa jọjọ́ Wednesday lọ yóò sì gùn wá lẹ́mìí ju gbà yẹn lọ láti gbọ́ gbogbo tó kù pẹ̀lú gbọ́ ọlọ́run àátúnṣe èèyàn náà jáde káwọn èèyàn gbọ́ tó bá possible gan máa pe ìmáàmù Ayélára lórí fóònù ọjọ́ náà tó ó nídìí tí wọ́n fi pè wọ́n lórí kọ́ọ̀lù lórí live program ọjọ́ náà màá sì jẹ́ kọ́ máa pé live program láwà yìí ẹkú mọ̀ ní kó tó lè ní àwọn kòkó lójú ọlọ́rọ̀ tí ó sì ti bá ba ọlọ́rọ̀ ó sì àyàfi tó wọ́n pa rẹ̀ lókù subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin wallahi Sheikh Abdul Fattah àbúrí gangan ni ó iṣẹ́ la fi sọ bílẹ̀ bí kò sẹ́ni tó jókòó ti ẹ̀rọ social media so mo kí gbogbo wa ọlọ́run ṣọ́ àjú Wednesday lọ pẹ̀lú ògbó ọlọ́run assalamu alaikum warahmatullahi wabarakatuh yóò gbé màá tó tún pè